Àwọn afurasí olè kan gún ọ̀dọ́mọbìnrin kan lọ́bẹ wọ́n sì jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ. Ọ̀dọ́mọbìnrin kan ẹni ọdún 24 tí wọ́n mọ̀ sí Sheba Simon ní ìròyìn fi yé wa wípé àwọn afurasí olè kan gún ní ọ̀bẹ lẹ́yìn ní Damaturu ní ìpínlẹ̀ Yobe, wọ́n sì jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ nítòsí ilé ẹ̀kọ́ gíga ìlú Damaturu ní agbègbè Malari Bypass ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2024 ní dédé aago 9 ààbọ̀. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé nígbà tí àwọn ọlọ́pàá débi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n bá ọ̀dọ́mọbìnrin náà nínú àgbàrá ẹ̀jẹ̀, wọ́n sì súré tètè láti gbé lọ sí ilé ìwòsàn akọ́ṣẹ́mọṣẹ́ kan ní Damaturu fún ìtọ́jú ìṣègùn tí ó sì ti ń dáhùn sí ìtọ́jú. Gẹ́gẹ́ bí ìjábọ̀ tí wọ́n ṣe fún akọ̀ròyìn, wọ́n ní ọ̀dọ́mọbìnrin Sheba Simon jẹ́ abánitajà, èyí tí àwọn olóyìnbó ń pè ní sales girl ní ilé ìtajà kan ní agbègbè Jerusalem ti Damaturu. Ìròyìn náà tẹ̀síwájú sí pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ọ̀dọ́mọbìnrin yìí sọ̀kalẹ̀ nínú márúwá láti fẹsẹ̀ rìn lọ sí ilé rẹ̀ ní Malari Bypass. Wọ́n ní bí ó ṣe ń fẹsẹ̀ rìn lọ bẹ́ẹ̀ ló ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ó dé ilé ẹ̀kọ́ gíga Damaturu, ṣàdédé ni afurasí olè yìí gún lọ́bẹ lẹ́yìn, ó sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Dungun Abdulkareem, ẹni tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ lọ́jọ́ Ìṣẹ́gun 30 oṣù kẹrin nínú àtẹ̀jáde kan pé àwọn ọlọ́pàá ti lo gbogbo ọ̀nà láti mú àwọn ọ̀daràn tó ṣiṣẹ́ ibi yìí, tí wọn ó sì fi ìjìyà tó tọ́ jẹ wọ́n. Ìròyìn ọ̀hún ní jù báyìí lọ. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára.